babaláwo Tùngbá. Iṣẹ́ à ń jíyàn gbé gbowó, à ń jíyàn gbé pa, báwo lẹ ṣe bẹ̀rẹ̀, báwo lẹ ṣe ṣe, kí ló ṣẹlẹ̀? Bó lè pè mí pé kí n wá. Ẹ kú dédé àkókò yìí ní gbogbo tẹ́ ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa wò wá ní ìkànnì yìí. Àwọn àgbà bọ̀ wọ́n ní ẹgbẹ́ ẹyẹ tẹ́ rí yẹn náà lẹ́yẹ máa wọ́tọ̀ o. Tẹ́ ẹ bá gbàgbé níwòyí àná àbí ìjẹta ní àná la fi ìfiléde kan léde lórí ọ̀rọ̀ àlòkù sójà eléyìí tí wọ́n ní wọ́n dá dúró lẹ́nu iṣẹ́, èyí tó padà wá sí ìpínlẹ̀ Èkó tó jẹ́ wípé ọmọ ẹbí ẹ̀ ló gbé láti pé òun jí gbé eléyìí tó ń gbawó lọ́wọ́ ẹbí. Gẹ́gẹ́ bí ikọ̀ olóbùrò tí wọ́n ṣe fi ọ̀rọ̀ náà léde nínú ìfọ̀rọ̀wérọ̀ tí ẹ ti gbọ́ tẹ́lẹ̀ náà, ṣé ẹ rántí pé wọ́n dárúkọ ẹnìkan pé babaláwo ni? Ẹ sì ti gbọ́ bó ti ṣe ń ta babaláwo lápá àbíkẹ́ tó bọ́ síbí ní ìsinyìí, babaláwo lẹ̀ ń wojú ẹ̀ yìí o. Bó tilẹ̀ jẹ́ pé Ọlọ́run má jẹ́ ara rìn fẹsẹ̀ sí ní gbogbo ìrìn àjò ayé wa ni. Babaláwo ní òun ṣẹ̀ṣẹ̀ dé agbègbè Èkó yẹn mọ́ ìpínlẹ̀ Ògùn kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ kì í ṣe pé bí ó ti ń gbé bí náà tààrà bí alára tẹ́lẹ̀. Mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ kó máa dáàbò bò wá bí arawédé tata gbòǹgbòdé. Ọlọ́run nínú àánú ẹ̀ kó fẹ́ ààbò ẹ̀ bò wá láṣẹ Èdùmàrè. Ẹyẹ jẹ́ ń fi sílẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ náà nísàn eléyìí tí ikọ̀ olóbùrò of Africa tí wọ́n ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ afurasí ọ̀daràn tó wà nílé iṣẹ́ ọlọ́pàá náà. Tó bá dìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ mọ́ níkànnì Ajara Malifa TV, ojú tẹ́ fi ń wò wá òní fẹ́ tí tẹ́ fi ń gbọ́ wá òní di o. Lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ tí ò bá jẹ́ òní wọ àárín wa. Ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share àjọṣepọ̀ wa tẹ́ rí yẹn náà la lè fi ṣe àṣeyọrí. Lórúkọ ẹ̀. Ṣéwù ni. Ẹ́? Ṣéwù. Ṣéwù kí ni? Ṣéwù Àyìnlá. Ṣéwù Àyìnlá. Ṣéwù Àyìnlá. Bẹ́ẹ̀ni. Ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ Ìlọta. Ìlọta. Bẹ́ẹ̀ni. Ibo ni Ìlọta wà? Ó wà ní after Ìlọrin. After Ìlọrin ni Ìlọta wà. Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ sókè dáadáa o. After Ìlọrin. After Ìlọrin. Bẹ́ẹ̀ni. Ìwọ tọ́mọ ọdún mélòó báyìí? My 35. 35 years ní ẹ báyìí. Bẹ́ẹ̀ni. Sọ̀rọ̀ sókè ṣáà ń gbóhùn tèmi sọ̀rọ̀ sókè. 35. 35 years ọmọ Ìlọta nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ni. Ó tó ìgbà wo ni o ti wà ní ìpínlẹ̀ Ògùn àti pé báwo ló ṣe dé ìpínlẹ̀ Ògùn? Mo ṣe dé ìpínlẹ̀ Ògùn ni pé ìgbà tí mo kúrò ní ilé ní Ìlọta mo wá sí Èkó. Ìgbà tí mo wá sí Èkó mo ṣáà dé sí ní Ìjẹ̀ṣà lọ ní Sùúrùlérè. Ní Sùúrùlérè ni ẹni tí pè mí lẹ́ẹ̀kan yìí ló ti pè mí pé kí n wá sí. Àní báwo ló ṣe dé ibẹ̀ yẹn là ń sọ, ìgbà ọdún wo ló dé Sùúrùlérè, ọdún wo ló wá sí ìsàlẹ̀ ń bí? Sí Ògùn ibà. Ó ti tó ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ kẹta ní ṣá. Ọ̀sẹ̀ kẹta tó ṣe dé sí ìpínlẹ̀ Èkó àti Ògùn state. Ní Ògùn ibà ni. Já ṣe báyìí kó lè yẹ dáadáa. Ìgbà wo ló fi Ìlọta sílẹ̀? Láti November last year. èyí tó kọjá bẹ́ẹ̀ ni. Ló ṣe fi Ìlọta sílẹ̀. Bẹ́ẹ̀ ni. O ò tí wá sí Lagos state àbí Ògùn state, o ò tí wá rí tẹ́lẹ̀? Mi ò tí ì débẹ̀ rí. O ò débẹ̀ rí? Bẹ́ẹ̀ ni. O ò wá sí ibà rí? Bẹ́ẹ̀ ni. Okay, so November àbí? Bẹ́ẹ̀ ni. Last year ni ìwà ọkọ̀ wá. Ìgbà tó kọ́ wá yẹn kí ló gbé ẹ wá? Ní ọkọ̀ wá sí Èkó yẹn àbí? Tó gbé mi wá ni pé mo ṣeré wá sí Èkó ni. Ọ̀nà ẹ̀gbọ́n mi tán wà lẹ́kọ̀ọ́ yìí báyìí nígbà tí dáàdì wa ti kú náà pẹ́rẹ́ǹtì mi. Àwọn ni mo wá sí ọ̀dọ̀ wọn nígbà yẹn. Okay, àwọn ló wá wò lẹ́kọ̀ọ́ nígbà yẹn. Àwọn ni mo wá wò lẹ́kọ̀ọ́ nígbà yẹn. Ọmọ ìlú wo ni dáàdì ẹ? Ọmọ Ìlọta àbí? Ọmọ Ìlọta ni. Mọ́mì ẹ̀ ń kọ́? Ọmọ Jòrómọ̀. Jòrómọ̀? Jòrómọ̀ síbẹ̀ ni. Àpò ni Jòrómọ̀ sí wà? Tá a bá ń lọ sí ọ̀nà Gbùgbú. Tá a bá ń lọ sọ́nà Gbùgbú, gbogbo ibẹ̀ náà jáde sí Ìgbàjà bẹ́ẹ̀. Okay, ṣé Ìlọrin náà níbẹ̀ yẹn náà? Kwara state náà ni? Ní Kwara state náà ni. Kwara state náà ni gbogbo ibẹ̀ yẹn? Bẹ́ẹ̀ ni. Okay, iṣẹ́ wo ni ìwọ ń ṣe? Iṣẹ́ oko ni mò ń ṣe nílé. Iṣẹ́ oko ìṣòfin fámà ni mò ń ṣe nílé. Ló ń ṣe? Bẹ́ẹ̀ ni. Ibo ló ti ń dáko? Ní Ìlọta náà ni. Ìlọta? Bẹ́ẹ̀ ni. Okay, a gbọ́ wípé ò ń ṣe iṣẹ́ babaláwo àbò oníṣègùn. Bẹ́ẹ̀ ni mò ń ṣe tó wá bíkọ́ iṣẹ́ tí dáàdì mi ń ṣe nìyẹn kán tó di pé wọ́n kú. So tí àwọn àlejò bá dẹ̀ wá lẹ́kọ̀ọ̀kan èyí tí ó sọ pé ọjà àwọn ò yá kíní kankan pé kíní bí èmi ṣe máa ń bá wọn. Bí wọn náà ṣe kọ́ iṣẹ́ yẹn nìyẹn? Bẹ́ẹ̀ ni mo ṣe kọ́ nìyẹn. Ṣé babaláwo ni àbí ṣègùn?
oníṣègùn ni. Oníṣègùn. Bẹ́ẹ̀ ni. Mọ́mì ẹ̀ ń kọ́ṣẹ́ wo làwọn ṣe? Mọ́mì alápatà ni wọ́n. Alápatà? Alápatà ni Kí wọ́n. ló ń pàtà? Ẹran màálù Ẹran màálù. ní Jòrómọ̀. Bẹ́ẹ̀ ni. Òkè ní Jòrómọ̀. Dòrómọ̀. Òkè. Ṣé mọ́mì ẹ̀ ṣì wà? Wọ́n ti kú. Dáàdì àti mọ́mì ẹ̀ ti kú. Bẹ́ẹ̀ ni. Now, ó wá ní ẹ̀gbọ́n ẹ̀ kan tó wá sí Èkó àbí? Bẹ́ẹ̀ Tó ni. fi kọ́kọ́ wá sí Èkó ní November. Bẹ́ẹ̀ ni. Okay. Báwo ló ṣe mọ arákùnrin sójà tí ẹ jọ ń ṣiṣẹ́ ajínigbé? Báwo ló ṣe mọ̀? Mo ṣe mọ̀ ni pé ó máa ń wá sí ọmọ ìlú náà ni, ọmọ ìlú ọ̀dọ̀ wa kọ́, bẹ̀tẹ̀ ìlú yẹn la máa kọ́kọ́ kàn. Apọ̀là là ń pè ìlú yẹn. Apọ̀là? Apọ̀là là ń pè ìlú yẹn ká tó dé kínní. Ní Kwara State àbí? Bẹ́ẹ̀ ni, ká tó dé Ìlọta la máa kan Apọ̀là yẹn. Apọ̀là yẹn la máa kọ́kọ́ kàn kó tó di pé a máa lọ sí ìlú wa. Ọ̀nà Fùfú ọ̀tọ̀. Ọ̀nà Fùfú ni tá a bá ń lọ sí ọ̀nà òkè, ìbẹ̀tẹ̀ Apọ̀là la kọ́kọ́ kàn kó tó di pé a máa lọ sí Ìlọta. Ibẹ̀ lẹ ti mọ́ra? Bẹ́ẹ̀ ni. Báwo lẹ ṣe mọ́ra? Bá a ṣe mọ́ra náà ni pé ó ní ẹ̀gbọ́n kan ní Ìjẹ̀ṣà ń bẹ̀ yẹn. Àbúrò wọn ni, ó ń ṣe panel ní Ìjẹ̀ta. À ń pè ní ọmọ inú ilé yẹn ni. So ní ipasẹ̀ wọn náà mo fi mọ̀. À ń pè yẹn ní Dangote, ọmọ Ìjẹ̀ṣà ní ń ṣe panel. So àwọn náà sọ pé àbúrò àwọn ni. Láti ìgbà yẹn ni mo dẹ̀ ti mọ̀. Ó bá kàn wálé ọdún la máa ń ríra. Pẹ̀lú bàbá sójà yẹn àbí? Bẹ́ẹ̀ ni. Okay. Now, láti Ìjẹ̀ṣà, báwo lẹ ṣe dé Ògìjò? Ìgbà tí mo wà ní Ìjẹ̀ṣà torí mo mọ ọ̀dọ̀ ẹ̀ tẹ́lẹ̀. Ọ̀dọ̀ ta ni? Ọ̀dọ̀ sójà yẹn. Kí lorúkọ ẹ̀? Sójà yẹn Lékan. Lékan. Bẹ́ẹ̀ ni. Mi mọ ọ̀dọ̀ ẹ̀ tẹ́lẹ̀. Òun ló pè mí. Òun ló pè mí lórí fóònù pé kí n wá sí ọ̀dọ̀ òun. Níbo? Ní Ìkòròdú ìbá ní Ògìjò mọ́ Ìkòròdú àbí? Bẹ́ẹ̀ ni. Okay. So mo dẹ̀ ń tẹ kódà mo ní pé kò sówó lọ́wọ́ mi, pé kò sówó mọ́tò lọ́wọ́ mi gan. So ó ṣáà sẹ́ǹdì owó mọ́tò sí mi 3,000 níjọ́ yẹn pé kí n fi wọ mọ́tò wá. Mo fi wá sọ́dọ̀ ẹ̀ níjọ́ yẹn. Now, iṣẹ́ ìṣègùn yẹn, ṣé o ṣe ní ìrìbà yìí? Ṣé o ṣiṣẹ́ ìṣègùn ní Ogun State àbí ní Èkó? Ṣé o lọ́fíìsì? Mi ì tí ní ọ́fíìsì mi báyìí. Àwọn tó fẹ́ mú mi sí ọ̀dọ̀ tí mo mọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ wọn wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ mọ̀ pé tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ débì kan tí èèyàn ò tí mọ àwọn èèyàn. Èèyàn á farabalẹ̀ fojúlẹ̀ náà. Kọ́kọ́ farabalẹ̀ mọ́. So ó ní dáàdì wa kan tó jẹ́ ọmọ ìlú wa ń bẹ̀ yẹn tó ń ṣe iṣẹ́ yẹn ní Tìrẹ́ ń bẹ̀ yẹn. Ní Tìrẹ́? Tó ń ṣiṣẹ́ yẹn. Lẹ́kọ̀ọ́ àbí? Bẹ́ẹ̀ ni. So bàbá yẹn ṣà ní pé kí n ní sùúrù pé tó bá tó táìmù àwọn máa pè mí. Ó jẹ́ pé ọ̀dọ̀ àwọn náà ni màá wà ń bẹ̀ tí àjọ mọ iṣẹ́ táwọn àlejò bá wá sọ́dọ̀ àwọn. So wọ́n lè mọ rán mi lọ sí ọjà láti mọ lọ ra àwọn nǹkan kan tí màá mọ manage náà kó tó di pé mi ló mọ àwọn èèyàn. Ó mojú ilẹ̀ àbí? Bẹ́ẹ̀ ni. Now, eléjì ẹ̀ wá kí ọ̀rọ̀ ọba lè yá. O sọ lẹ́ẹ̀kan wípé Lékan tó jẹ́ sójà tó ìgbà kan jẹ́ sójà rí torí kò ṣe sójà wọn báyìí. Bẹ́ẹ̀ ni. Pé òun ló tọpasẹ̀ lọ sí Ògìjò àbí? Bẹ́ẹ̀ ni. Ní ìkẹgbẹ́ǹkẹ́ pẹ̀lú Ògìjò àti Ìkòròdú. Bẹ́ẹ̀ ni. Now, iṣẹ́ à ń jíyàn gbé gbowó, à ń jíyàn gbé pa, báwo lẹ ṣe bẹ̀rẹ̀? Báwo lẹ ṣe ṣe? Kí ló ṣẹlẹ̀? Bó ṣe pè mí pé kí n wá, òun ló mọ ọmọ yẹn, èmi ò mọ̀ tẹ́lẹ̀, èmi ò dẹ̀ dé gbogbo àdúgbò yẹn rí. Ọmọ ẹ̀ ṣọ́kùnrin àbóbìnrin? Ọkùnrin lọmọ yẹn. Ó tọ́ ọmọ ọdún mélòó? Yóò tó bí 15 years àbí 16 ṣá. Okay. So òun ló pe ọmọ yẹn, orí fóònù dẹ̀ ló ti pé kó wá. So ìgbà tó ọmọ yẹn wá, ó lọ pàdé ẹ̀ ní Ìta Olúwo bus stop. Èmi dẹ̀ wà nílé. Ìta Olúwo ní Ògìjò? Bẹ́ẹ̀ ni, lọmọ yẹn ti wá bá ló ti lọ pàdé ẹ̀. Ìgbà tó pe ọmọ yẹn wá, ẹjọ́ wà ní àbí? Àjọ wà. Òun ló lọ píkì ọmọ yẹn níta Olúwo. Bó ni wọ́n wà ń gbà yẹn? Èmi wà ní ilé ọ̀dọ̀ ẹ̀. Ní ọ̀dọ̀ ẹ̀ níbo ni ibi tó ń gbé? Ní Ìta Olúwo nísàlẹ̀ sá máa gbé ọ̀kadà wọ inú street yẹn ni. Níta Olúwo bẹ̀rẹ̀ ló ń gbé àbí? Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ street tí tó ń gbé yẹn níta Olúwo? Bus stop yẹn mi morúkọ street yẹn gan bẹ̀ bus stop yẹn rà pé Àgbálùmọ̀ náà ń pe tí wọ́n bá gbé ọ̀kadà bẹ̀. Àgbálùmọ̀ ni wọ́n sọ pé. Láti Ìta Olúwo yẹn gbọ́kadà Àgbálùmọ̀ àbí? Bẹ́ẹ̀ ni. Náà kí ló wá ṣẹlẹ̀ nígbà tó pọ̀ ọmọ yẹn dé?
ìgbà tó pọ̀ ọmọ yẹn dé ó mú wọlé, wọ́n bẹ̀ mí níta wọn ni tèmi jókòó, wọ́n dẹ̀ jọ wọlé. Ìgbà tán jọ wọlé ó tó bí 5 minutes àbí 10 minutes èmi náà wọlé. Èmi náà ṣe wọlé ó ṣáà ń bọ́ ọmọ yẹn sọ̀rọ̀, ó ní pé kó ṣe kóun ra mineral fún, ọmọ yẹn sọ pé òun ò, ṣe pé kóun ra oúnjẹ fún, ọmọ yẹn sọ pé òun ò jẹ. Ó ṣáà ti sọ fún ọmọ yẹn pé ó dáa o, kó mú fóònù ẹ̀ wá. Ó dẹ̀ mú fóònù ẹ̀ wá. N tó ti á ṣe èmi ni pé ó sọ fún mi pé tọ̀, ọmọ yìí o, àbúrò ọmọ bọ̀dọ̀ ni o, pé ọmọ bọ̀dọ̀ ni, pé bẹ́ẹ̀ òun fẹ́ discipline ẹ̀, pé kóun fi gba owó lọ́wọ́. Ó ti kọ́ sọ yẹn fún ẹ kó tó jágẹ̀tì nǹkan tó ń sọ right. Ó ti kọ́ sọ yẹn fún ẹ pé ọmọ tó ń fẹ́ pè pé ọmọ àbúrò òun ni àbí ọmọ fámìlì nǹkan ṣá ni. Pé òun fẹ́ kí ló sọ pé òun fẹ́ torí ẹ̀ pé kí ló sọ pé òun fẹ́ torí ẹ̀ pé ọmọ yẹn wá, kí làdéhùn yín kó tó di pé ó pe ọmọ yẹn wá sínú ilé yẹn. Kò bá mi ṣe àdéhùn kankan. Ẹ jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ẹ fẹ́ jí ọmọ yẹn gbé àbí kíní kankan. A jọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé a fẹ́ jí ọmọ yẹn gbé. Ìgbà tó ọmọ yẹn dé ló ṣe ń sọ fún ẹ. Ìgbà tó ọmọ yẹn dé ló ṣe ń sọ fún mi pé èmi pé kí n wá, ló ṣe ń ṣàlàyé fún mi pé ọmọ yìí ọmọ ẹ̀gbọ́n ni, bẹ̀tẹ̀ òun fẹ́ fi gba owó lọ́wọ́ ẹ̀gbọ́n ni. Ìyẹn ló ṣe ń ṣàlàyé fún mi nígbà tó dé. Báwo lẹ wá ṣe ṣe? Bó lẹ gbé ọmọ yẹn lọ, èló lẹ gbà? Inú ilé ọ̀dọ̀ ẹ̀ náà ni, ilé tó gbà níbẹ̀ náà ló gbé. Ìjọ́ mélòó lọmọ yẹn lò ń bẹ̀? Ìjọ́ kejì náà lọmọ yẹn lò. Èló lẹ gbà? 2 million náà ló gbà lọ́wọ́ ẹ̀, wọ́n sẹ́ǹdì ẹ̀ sí ni. 2 million. Kí ni ipa tí wọ́n kó nínú bí ọmọ yẹn ṣe dé, bó ṣe wà nínú ilé yẹn, bó ṣe ṣe gbogbo ẹ̀? Ipa wo ni wọ́n kó ní gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Nípa gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ipa tèmi kó ń bẹ̀ ni pé torí ẹ̀rù rẹ̀ náà ó ń bà mí ìgbà tó jẹ́ pé òun náà wà nínú amòfin ìjọba pé kíní. Nígbà tó lè sọ fún mi pé ọmọ bọ̀dọ̀ ni, tọ̀ òun fẹ́ discipline ẹ̀, òun fẹ́ fi gba owó lọ́wọ́ ẹ̀gbọ́n ni. Ohun tó sọ lẹ́yìn ni pé ó dáa o, èmi o, pé kémi kí n bóun ṣe ọwọ́ ẹ̀, kí n so ẹsẹ̀. Ohun tó sọ fún èmi nìyẹn. Ìwọ ló di ọwọ́ ọmọ yẹn àtẹsẹ̀ yẹn? Ìwọ ló di kalẹ̀ tó ń ṣọ́ ń bẹ̀ àbí? Inú ilé náà ló wà. Ok, ẹ di ọwọ́ àtẹsẹ̀ ọmọ yẹn. Kí ló wá ṣẹlẹ̀? Ó dẹ̀ gba fóònù ọmọ yẹn, ó ní kọ́ ọmọ yẹn pé kó sọ fún pé wọ́n ti mú òun o, pé ẹni sọ pé tí àwọn bá fowó náà ni àwọn ní fóònù lẹ̀. Ẹ pe bàbá ọmọ yẹn àbí? Ó fi fóònù ọmọ yẹn gangan náà ló fi pè. Ló fi pe bàbá ọmọ yẹn? Ok, ọmọ yẹn ẹ ò ná àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ò jẹ́ ìyà kankan? Bẹ́ẹ̀ni. Ení èjì ẹ̀ta, ó tó mélòó lẹ ti jọ ṣe bẹ́ẹ̀ pé à ń jíyàn gbé gbowó àṣẹgbẹ̀, mélòó lẹ ti jọ ṣe pẹ̀lú àtìlé kan? Mi ì ṣerú ẹ̀ rí láyé mi láti ìgbà tí mo ti délé ayé. Mi ì ṣerú ẹ̀ rí láti ìgbà tí mo ti délé ayé. O ò ṣerú ẹ̀ rí? Bẹ́ẹ̀ni sà. Tó bá ṣerú ẹ̀ rí, kí ló ti wá gbà láti lè pàdé àpòpọ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni yẹn láti jí ọmọ yẹn gbé? Mi pàdé àpòpọ̀ pẹ̀lú ẹ̀, òun ló pè mí, mi mọ ọ̀dọ̀ ẹ̀. But ìwọ náà ń sọ̀rọ̀ pé òun ló di ọwọ́ àtẹsẹ̀ ọmọ yẹn. Bẹ́ẹ̀ni. Tí wọ́n bá sọ̀pọ́ọ̀tì pé kẹjọ jí gbé, ìwọ lè dọ́gbọ́n bọ́ síta kó pe àwọn agbófinró náà pé ọmọ kan náà fẹ́ so mọ́lẹ̀ yìí àbí kíní kankan. Tó wáyé pé àdéhùn tí ń wà láàrin yín, tẹ́ ẹ jọ pàdé àpòpọ̀, tẹ́ ẹ jọ jí ọmọ yẹn gbé. Ó dẹ̀ ń sọ sí pé ẹ ṣerú ẹ̀ rí. Mi ì ṣerú ẹ̀ rí, kò ṣáàdùn kankan láàrin wa. Ọlá pé nígbà tó yẹ pé ó sọ fún mi pé tọ̀ ọmọ ẹ̀gbọ́n ni, èmi á rò pé tọ̀ ó fẹ́ bá wí nìyẹn, pé ó fẹ́ gbowó lọ́wọ́ bọ̀dẹ́ nìyẹn. Ìgbà tó yìí jẹ́ pé olófin náà ló náà ẹ̀wọ̀n kò sí kékeré amòfin kan pé kíní yẹn bá ti wà, because àmì lèmi mọ̀ sí tẹ́lẹ̀ gbogbo ṣe máa ń wálé. Ṣé o mọ̀ pé kò sí lámì mọ́? Nígbà tó rí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ni mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé kò sí lámì mọ́.
o mọ̀ tẹ́lẹ̀ pé ó ti kúrò nínú àmì. bẹ́ẹ̀ ni sà. now ó ti ṣẹlẹ̀ báyìí, kí ni ohun tó fẹ́ látọ̀dọ̀ ìjọba àti gbogbo ọmọ Nàìjíríà báyìí, àti pé ṣé ìgbésẹ̀ tẹ́ gbé yìí tẹ́ ṣe tó dáa ni? bẹ́ẹ̀ ni kò dáa sà. kò dáa. bẹ́ẹ̀ ni. kí ló wá fẹ́ kí wọ́n ṣe fún ẹ báyìí? gbogbo ọmọ Nàìjíríà kán dákun kán ṣàánú mi. kán ṣàánú ẹ. bẹ́ẹ̀ ni sà. èló ni ilé kan promise kó máa fún ẹ lára 2 million yẹn? kò tí ì sọ iye owó kankan kóun fẹ́ fún mi. Ọlọ́run ọba. ẹ ti gbowó yẹn? kò tí ì gbà. ọ̀dọ̀ ọmọ Ìgbò ló sẹ́ndì àkáǹtì ọmọ Ìgbò iná lò náà sẹ́ndì owó yẹn sí fún un. ìkọ́ kọ́lá kò tí ì gba anything nínú owó yẹn, kò tí ì gba nǹkan bẹ̀. ṣùgbọ́n ó sọ fún ẹ pé owó yẹn ti wọlé o. bẹ̀tí wọ́n ti sọ pé owó yẹn ti wọlé, ìyẹn ti sọ jẹ́ kó mọ̀ bẹ́ẹ̀. anyway ká má iṣẹ́ ti àwọn agbófinró nìyẹn, ká má tú gbogbo bí wọ́n ṣe arrest yín, wọ́n ṣe get kìíní kankan. kí ló fẹ́ kí ìjọba ṣe fún ẹ, àwọn òbí ọmọ yìí kí ló fẹ́ kí wọ́n ṣe fún ẹ, gbogbo ọmọ Nàìjíríà kí ló fẹ́ kí wọ́n ṣe fún ẹ báyìí? mo bẹ̀ gbogbo wọn àtàwọn agbófinró àti gbogbo ọmọ Nàìjíríà kán dákun kán ṣàánú mi, mi ìṣerú ẹ̀ rí. ó fi ṣe kinní fún mi ni. ṣé wọ́n ti mọ̀ nílé báyìí pé ó wà ń bí? wọn ò tí ì mọ̀ kankan. wọn ò tí ì mọ̀ nílé pé. bẹ́ẹ̀ ni sà. ṣùgbọ́n ẹni tó lọ bá lẹ́kọ̀ọ́ ńkọ́, àwọn ti mọ̀ pé nǹkan iṣẹ́ báyìí ló lọ ṣe? wọn ò mọ̀ torí ijọ́ yẹn tí màá jáde ìyá Ṣúkúrà níjọ́ yẹn àwọn lọ sí. ta ni ìyá Ṣúkúrà? ìyàwó ẹ̀gbọ́n mi yẹn. iṣẹ́ kí lẹ́gbọ́n yẹn ṣe? bọ̀dá mi ò ń ṣe kinní ní àgọ́ panel. ok, ní àgọ́ ọkọ́ta. àgọ́ ọlọ́kọ́ta. ok, kí lorúkọ ẹ̀? Ràúfù panel ní àgọ́ ọlọ́kọ́ta ní ẹ̀gbọ́n ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni. ok, mo ń gbọ́, má sọ̀rọ̀ ẹ lọ. bẹ́ẹ̀ ni iṣẹ́ tán ṣe náà nìyẹn. ok, ó ní kí ọmọ Nàìjíríà kan forí jì ẹ́. bẹ́ẹ̀ ni sà. tó bá rí àǹfààní láti rí àánú gbà bí oríire ọ̀fẹ́ láti bọ́nú eléyìí, ǹjẹ́ wàá tún padà sídìí iṣẹ́ ajínigbé? láyé mi tó ṣe irú ẹ̀ mọ́, láyé mi tí n fi wọlé Ọlọ́run sùn. láyé mi tó ṣe irú ẹ̀ mọ́. láyé ò ní ṣe irú ẹ̀ mọ́? tí n fi wọlé Ọlọ́run sùn tó ṣe irú ẹ̀ mọ́. orúkọ ẹ lẹ́ẹ̀kan sí? Ṣéhù Àyìnlá. ọmọ Ìlọ́ta. ní àdúgbò wo? ní after Ìlọrin tá bá dé Dọ̀fìàn láyà sí Ìyànà Fùfú. Ìyànà Fùfú. bẹ́ẹ̀ ní Kwara State. bẹ́ẹ̀ ni sà.